ọ̀rọ̀ ti di bó lọ yà mí ní Kwara. Ìjọba àti ọlọ́pàá yarí o bí àwọn agbébọn ṣe pa èèyàn 12 lásìkò ìkọlù sí abúlé kan ní Kwara. Bí ìròyìn ìkọlù àwọn agbébọn ṣe ń wá láti ìpínlẹ̀ Kwara lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ló tún jẹyọ jáde lọ́jọ́ àìkú ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Ìlú kan tí a mọ̀ sí Òkè Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìròyìn sọ pé àwọn agbébọn kọlù láàárọ̀ ọjọ́ àìkú náà tí wọ́n sì pa èèyàn 10 tí wọ́n jẹ́ fìjìláńtẹ́. Bákan náà ni ìròyìn kan sọ pé 15 ni àwọn fìjìláńtẹ́ tó pàdánù ẹ̀mí wọn náà. Àwọn kan sì farapa yánnayànna. Ó sojú mi kòró kan tí kò dárúkọ ara rẹ̀ ṣàlàyé pé níṣẹ́ ni àwọn agbébọn náà sí náà bábólẹ̀ tí wọ́n sì ń pa àwọn èèyàn lọ. Ó ní àwọn fìjìláńtẹ́ tó dolóògbé náà gbìyànjú púpọ̀ láti kojú àwọn agbébọn ọ̀hún ṣùgbọ́n ipa wọn kò ká àwọn tó kọlù wọn náà. Bákan náà la gbọ́ pé wọ́n tó jí èèyàn 5 gbé sá lọ. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ fìjìláńtẹ́ náà tó pe orúkọ rẹ̀ ní Ajétúnmọ̀bí ṣàlàyé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pé láti alẹ́ àbámẹ́ta ni àwọn ti ń gbọ́ pé àwọn agbébọn wà lágbègbè àwọn. Ó ní àwọn ránṣẹ́ sí àwọn ikọ̀ yòókù láti dira ogun sílẹ̀ kó tó ṣẹlẹ̀. Lára àwọn tó ní wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ ni Ọjì Saheed Mitubi Baálẹ̀ Ọgbà Ayọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ní Ajétúnmọ̀bí sọ pé wọ́n kọ́kọ́ gbé àwọn òkú náà lọ. Wọ́n sì gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ nílùú Sàárẹ̀. Nígbà tó ń kẹ́dùn ìṣẹ̀lẹ̀ yìí, gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq rọ àwọn aráàlú láti má ṣe da ojú ìjà kọra wọn o. Gẹ́gẹ́ bí gómìnà Kwara ṣe wí nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn rẹ̀ Rafiu Àjàkáyé fi síta lọ́jọ́ àìkú náà. Mo bá àwọn ẹbí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí kẹ́dùn láti inú ọkàn mi. Kò sí àlàyé tí mo lè ṣe tó lè tu ọkàn àwọn èèyàn tó gbọgbẹ́ náà lára. Pẹ̀lú gbogbo bí a ṣe ń sapá tó tí à ń náwó tó láti ró àwọn ọlọ́dẹ tó ń ṣọ́ igbó wa lágbára. Àwọn èèyàn wa náà sì ń gbìyànjú lórí ọ̀rọ̀ yìí. A mọ rírì àwọn ikọ̀ aláàbò àti ìgbìyànjú wọn. Ṣùgbọ́n ó di dandan láti fi kún ipá wọn o. Lákòótán, mo rọ àwọn akíkanjú aráàlú Òkè Ọdẹ láti má ṣe kó àárẹ̀ ọkàn kí wọ́n sì má ṣe kọjú ìjà síra wọn. Bẹ́ẹ̀ ni mo kí àwọn fìjìláńtẹ́ tí wọ́n pàdánù èèyàn 5 nínú ikọ̀ wọn tí wọ́n sì tún ṣe àwọn alátakò wọn léṣe títí láé la ó máa dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn gẹ́gẹ́ bí akọni wa o. Gómìnà Abdulrasaq pè fún àfikún ọmọ ogun ní Kwara láti kojú ìṣòro ààbò náà. Lórí ìpè náà sì ni olú iléeṣẹ́ ológun ilẹ̀ wa ṣe pàṣẹ pé kí ọ̀gá ológun tó wà níbàdàn ẹkùn kejì darí àwọn ọmọ ogun rẹ̀ lọ sí Kwara láti kún wọn lọ́wọ́. Ẹ ó rántí pé lọ́sẹ̀ tó kọjá yìí ni àwọn agbébọn kan náà ya wọ ìlú Mòtókùn níjọba ìbílẹ̀ Patigi ìpínlẹ̀ Kwara. Wọ́n pa arábìnrin kan tó jẹ́ olóyún. Àwọn 5 míì farapa yánnayànna. Wọ́n sì tún gbé èèyàn 18 sá lọ. Nínú àlàyé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara lórí ìkọlù yìí, wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 7 àárọ̀ ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Àtẹ̀jáde tí SP Adétòun Èjìrí Adéyẹmí, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fi síta lọ́jọ́ náà, ṣàlàyé pé àwọn agbébọn ya wọ agbègbè Ọgbáyọ lókè Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara. Ó ní wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn lákọlákọ. Àpapọ̀ ọlọ́pàá àti àwọn ikọ̀ aṣọ́gbó sì dìde láti kojú wọn. Adétòun sọ pé níbẹ̀ ni àwọn ti rí òkú fìjìláńtẹ́ 12 títí tó fi mọ́ ti baálẹ̀ Ọgbáyọ. Àwọn tó kù fara gba ọta ìbọn. Èèyàn 4 tó farapa ni a sáré gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Nígbà tí a gbé àwọn òkú kúrò tán, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara àti àwọn ológun àti àwọn NFSS ti fi kún ipá wọn láti mú àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí o. À ń wá wọn lọ́wọ́.
iléeṣẹ́ ọlọ́pàá Kwara sì fi dá àwọn èèyàn agbègbè náà lójú pé a máa mú àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà. Ó fi kún pé kọmíṣánná ọlọ́pàá Kwara Adékìmí Òjó bá àwọn ẹbí èèyàn tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn gidi àti pé iléeṣẹ́ ọlọ́pàá Kwara yóò máa tẹ̀síwájú nínú ìpèsè ààbò fún àwọn èèyàn ibẹ̀. Ẹ ṣeun tẹ́ dúró lórí ìkànnì Jígí Alára ẹ̀já dókè lọ́hùn náà á padà bọ̀. Máwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jígí Alára TV ni wọ́n sọ. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje. Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde. Láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ni àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ̀ ó ti wọ́. Àwọn akọkọlùkọ lóyin ládùn rọ̀ wọ́n pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí Alára àti Rose Odika ní co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Jígí Alára gangan fúnra ẹ̀ ló producer. Àjẹ́ tó pa máa wo lẹ́lẹ́ẹ̀kẹta Jígí Alára àti Lélowówà ní co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti Jígí Alára ló jọ producer. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Jígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà Lateef Quadri àti Jígí Alára ní co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Jígí Alára ní co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta àpèrè, Àjẹ́ tó pọ̀ máa wo, Òpin ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ lọ máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí Alára. Adé Ọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ o. Ẹ kú ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí Alára ni bàbá gbogbo wọn. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ̀ ó ti wọ́. Ẹ káàbọ̀ padà ẹ ṣeun tẹ́ ẹ dúró tán lórí ìkànnì Jígí Alára. Kàyéfì aláboyún tó ní ilé ọmọ méjì bí ọmọ méjì láàrin ọjọ́ méjì ara mẹ́rìírí lẹ́lẹ́yìí tá a mú tọ̀yìn wá. Ó sì ní òun ṣe pẹ̀lú bí aláboyún kan tó ní ilé ọmọ méjì ṣe bí ọmọ méjì láàrin 20 wákàtí sí ara wọn tó bẹ̀rẹ̀ sí ní rọbí ọmọ. Kẹsẹ̀l Ájà ẹni ọdún 23 bí ọmọ ọkùnrin kan ní ọjọ́ ìṣẹ́gun tó sì bí ọmọ kejì lọ́jọ́rú nílé ìwòsàn tó wà ní ilé ẹ̀kọ́ fásitì Alabama lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Lójú òpó ayélujára tó ti kéde ìbímọ ìyàlẹ́nu yìí ni ó ti ṣàpèjúwe àwọn onímọ̀ ìlera tó gbẹ̀bí rẹ̀ gẹ́gẹ́ bí alára àgbàyídá. Wọ́n sì ti ṣàpèjúwe àwọn ìbejì obìnrin rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìbejì tí wọn kò yàtọ̀ sí ọmọ ìyá méjì. Ìdí ni pé àtọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló rò papọ̀ mọ́ ẹyin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó padà doyún nínú ìyá wọn. Ọjọ́ ìbí àwọn méjèèjì kò ní papọ̀ torí eléyìí o. Oyún inú ilé ọmọ kan ni mo rò pé mo ní. Kí àyẹ̀wò tó wá sọ pé ọmọ wà nínú ilé ọmọ kejì, arábìnrin yìí ló sọ bẹ́ẹ̀. Arábìnrin Ájà sọ pé àwọn ti padà sílé táwọn yóò sì tẹ̀síwájú láti gbádùn ìsinmi ọdún. Nígbà tí ó wà lẹ́ni ọdún 17 ni wọ́n sọ fún ìyá ìkókó yìí pé ó ní ilé ọmọ méjì, nǹkan tí kò wọ́pọ̀ láàrin àwọn obìnrin. Bákan náà wọ́n sọ fún un pé àti gbóyún sínú ilé ọmọ méjèèjì jẹ́ nǹkan tó ṣòro láti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ilé ìwòsàn fásitì tó bí àwọn ìbejì yìí sì ṣe ṣàlàyé. Káàkiri àgbáyé àkọsílẹ̀ irú ìṣẹ̀lẹ̀ yìí ṣọ̀wọ́n o. Dókítà kan ní Bangladesh sọ fún iléeṣẹ́ ìròyìn pé aláboyún kan bí ọmọ ìbejì lẹ́yìn oṣù kan tó bí ọmọ tí ọjọ́ rẹ̀ kò pé láti inú ilé ọmọ rẹ̀ kejì. Ṣáájú àsìkò yìí
arábìnrin Acha ti bí ọmọ mẹ́ta míì tí irú nǹkan báyìí kò wáyé o. lọ́tẹ̀ yìí ó sọ pé òun ní ìgbàgbọ́ pé oyún inú ilé ọmọ kan lòun ní kí àyẹ̀wò tó wá sọ pé ọmọ wà nínú ilé ọmọ kejì. ìyàlẹ́nu ló jẹ́ fún un tó sì ṣe àkọsílẹ̀ oyún yìí lójú òpó Instagram rẹ̀. ilé ìwòsàn UAB tó gbẹ̀bí rẹ̀ sọ pé kò sí wàhálà kankan pẹ̀lú oyún tó ní. ọ̀jọ̀gbọ́n Richard David tó pẹ̀lú àwọn tó gbẹ̀bí rẹ̀ sọ pé ọmọ kọ̀ọ̀kan gba ààyè lọ́tọ̀ nínú ilé ọmọ tí wọ́n wà, èyí tó mú kí wọ́n dàgbà dáadáa. ó ní ìdí ni pé ilé ọmọ wọ̀nyí yàtọ̀ sí tàwọn ìbejì tó ṣe pé inú ilé ọmọ kan náà ni wọ́n yóò jìjọ wà. oṣù kọkàndínlógójì ni ó fi gbé oyún táwọn òṣìṣẹ́ ilé ìwòsàn kò sì fi ìgbà kan mójú kúrò lára rẹ̀. oníwòsàn tó gbẹ̀bí rẹ̀ sọ pé ariwo sọ nígbà tí ọmọ alákọ̀ọ́kọ́ dé gba ojú ara ìyá rẹ̀ ní nǹkan bíi aago 8:15 lọ́jọ́ 19 oṣù kejìlá. ẹlẹ́ẹ̀kejì wáyé gba ọ̀nà iṣẹ́ abẹ lẹ́yìn nǹkan tó lé wákàtí 10 ní nǹkan bíi aago 6:10 lówùúrọ̀ ọjọ́ kejì. ọ̀jọ̀gbọ́n Davis sọ pé àwọn lè pe àwọn ìbejì yìí ní ìbejì méjì tó wáyé láti inú ilé ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀. ẹyin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbé wáyé tí ó sì jẹ́ pé àtọ̀ọ̀tọ̀ ló darapọ̀ mọ́ ẹyin wọ̀nyí. bí a bá padà fojú wo ọmọ méjì náà ló wà nínú ìkan ṣoṣo. bí a bá padà fojú wo ọmọ méjì náà ló wà nínú ikùn kan ṣoṣo. yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kàn gbé nínú ibẹ̀. ìròyìn àjò fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa pín ká. ẹ má fi ẹ̀rọ òrìṣà nílùú òrìṣà nílùú ẹ má fojú di àdánù òrìṣà nílùú sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. sinimá titun ìlú multi-million naira project méjì yóò lágbára. òrìṣà nílùú tó mú bá ìdúgbò kì í ṣọjọ́ gbà tó ṣàwọn gidi. ìlú ní ṣàtọ́kùn eégún, ìlú ní ṣàtọ́kùn ṣá. ìlú ní ti láti fẹ́ sọmọ àyàn àgàlù ìlú tó kọ̀ fọ́ agbára. o lè jẹ́ láì ṣépè fún yọ̀ ni. wọ́n ló dúró lóko ọ̀bẹ̀rẹ̀ lóko ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójútó òkú adébáfún àjùmọ̀lá gànà tí ó dolóko láì bá tán. agbára gba sinimá tó gbà padà búyọ tó gbà padà gbà. ó fún lọ́nà láfojú ó yà pẹ́rẹ́gẹ́dẹ́. ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. olówó ayé ẹ̀rọ ra lànà kókó fẹ́fẹ́. káyọ̀ mọ́ ti bí ọmọ mú wa ni o. sinimá titun ìlú ká tó parí ẹ̀ ní location ojú rí tó. ẹ̀gá tá a sọ fún yẹ. owó gbowó la ná lórí ẹ̀. adéọmọ Bankole aláṣẹ àbúrò iléeṣẹ́ Jígí Alára ẹlẹ́kẹ̀rìndínlógún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rosodika níyà Adédayọ̀ Age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ. starring Akin Lewis, Yèyé Rosodika, Taofik Adéwálé Dìgbòlùjà, Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́, Taofik Salami Mondusi, Òkìkí Ọ̀ṣìjọ́mọ́lẹ̀, Ìyákú Ègbé, John Odika, Ológbòjò, Móromúbọ̀làwà, Tọ́wọ́ndùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàgbé àkọlé ẹ̀ ní ìlú. subtitled in English. apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí. nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà. ẹ̀kúnkún mẹ́rin tẹ̀ ní ìkànnì Jígí Alára /Brazil TV. ilé ara ní Jígí Alára ojúmọ́ kan ara kan ni gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe. sinimá tuntun ìlú lélẹ́yìí o. ẹ subscribe sórí Jígí Alára 24 kẹ́rìíràn wò. iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán wò ni ẹ gbà bẹ́ẹ̀. Ètò tó fún ni lóye, ètò tó ń là ní lọ́yẹ̀ wá.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.